Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ níyì. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Òní ọ̀sán wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin èèyàn mi ayé wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan. Ẹ jẹ́ ká kọ́ sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n fi lo ilé ayé wọn táyé fi gún régé, tí wọ́n fi lo ilé ayé wọn táyé wọn fi tòrò bí omi àjípọn. Ọyá ẹ jókòó, ẹ mú gègé yín, ẹ jẹ́ á kọ́gbọ́n. Ó ní ọgbọ́n kan táwọn bàbá wa máa ń lò tó jẹ́ pé tí wọ́n bá wà nínú ọkọ̀, tọkọ̀ yẹn bá dànù, Ọlọ́run á máa fi mọ̀ wọ́n. Sọ mọ̀ pé àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé ara wọn ti gbàbọ̀dè tàbí kí wọ́n ti ṣépèlé wọn kọjá pọ̀ wà nínú ọkọ̀ pé ọkọ̀ yẹn fẹ́ dà. Ṣùgbọ́n mo fi ń dá ọ lójú pé tí o bá lo ewé yìí, ààbò Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ̀. Gbogbo ohun yòówù tí ó bá ṣẹlẹ̀, ìwọ bọ́ ọ lẹ́nà kí nǹkan aburú tí ó bá ṣẹlẹ̀ ó tó ṣẹlẹ̀. Níbi ó tún wá dáadé, àwọn àgbàlagbà wọn a máa fi sẹ́nu ọ̀nà ilé. Bí wọ́n bá ta ọfà àṣàsí, kò ní wọnú ilé náà. Tí ẹ bá gbé oògùn aburú wọlé, kò ní ṣiṣẹ́. Tí o bá ti jáde padà, yóò gbé kọ Ọlọ́run padà. Iṣẹ́ yìí dájú, ṣùgbọ́n agbára Ọlọ́run ó dájú jù lọ. Ọlọ́run ló ní ewé, Ọlọ́run ló lè gbò. Ṣùgbọ́n agbára Ọlọ́run ọba, òun lọ́ba lórí ohun gbogbo. Tí o bá lo paracetamol 10, ìyẹn ò pé káàrọ̀ má tún ro ọmọ níjọ́ kejì. Ó tún bẹ lọ́run, Ọlọ́run má fara ro mí. Ó tún lò mí. Ọlọ́run má fara ro mí o. Ọlọ́run ò sì ní fara ro. Ọlọ́run ó pè kóògùn náà kó bá ọ lára mu. Bíbí àtìgbò náà ṣe rí nìyẹn. Ṣé rí iṣẹ́ yìí, màá ta kókó rẹ̀. Iṣẹ́ 3 mo fẹ́ fún wa, màá ta kókó rẹ̀. Màá ta kókó rẹ̀. Ìní fílẹ̀ pé ta ni. Ìwọ tó bá fẹ́, ó kàn sí wa. Iṣẹ́ náà ẹ bá pàdé ní orílẹ̀-èdè Benin. Owó rẹ̀ ò wọ́n rárá. Kò wọ́n rárá. Sẹ́mi ni, àpò 5 sẹ́fà ni. Òrùka ni o. Òrùka ni. Ọ̀gbọ́, òrùka ni. Ẹ lọ bá mi tọ́jú odidi ikún, ẹranko kan ní jẹ́ bẹ́ẹ̀. Ikú tí wọ́n pa lóòjọ́. Níjọ́ tẹ fẹ́ ṣe iṣẹ́ yìí, níjọ́ náà là á jáwé rẹ̀ o. Odidi ikú kan, ẹ là láyà. Tọ́, ẹ bá mi wá ewé awẹ́dẹ, ewé àlùpàídà, ewé ẹ̀yìn bísowó tá ń pè ní ẹ̀yìn olóbe. Lábàá parí iṣẹ́ yìí. Tá bá ti parí iṣẹ́ yìí, tá ju ewé yìí àtàwọn nǹkan tá fi kún, tá parí ẹ̀ tán. Inú ikún yìí là á parí ẹ̀ sí. Táwọn àgbàlagbà bá parí ẹ̀ sínú okún tán, ó níbi tí wọ́n tọ́jú ẹ̀ sí. Ó sì ní iye ọjọ́ tí ó kà.
tó bá ti lo iye ọjọ́ ìpé ó ti parí, òrùka ti jáde nìyẹn. Bí tó bá fi sí ọ̀dà yìí ọ̀wọ̀ wíwá ń bẹ lára rẹ ni ó fi sára ọkọ̀ ni abẹ́rẹ́ ọlọ́kọ́ náà okùn tó dí o. Ọ̀wọ̀ tó dájú ni, ọ̀wọ̀ tó dájú ni. Kẹ́ lè bá àmọ́yìn rẹ̀ làwọn náà fi fílẹ̀ pé mo ta kókó. Wọ́n tó bá fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, èèyàn sá pè mí, ẹ pè mí. Àpò 5 sẹ́fà ni. Ọmọ àpapọ̀ 5 sẹ́fà tá a bá ṣe sí náírà 10,000 ló jẹ́. Kódà ó tún lé. Price ìlú kọ̀ọ̀kan ò ní papọ̀ mọ́ra wọn, àbí country kọ̀ọ̀kan ò ní papọ̀ mọ́ra wọn. Ẹ gbọ́, àpò 5 lára Benin ó fi rà á, Burkina ní, Niger ní, Cameroon ní, Burkina Faso, Côte d'Ivoire iye kan náà wọ́n fi rà á. Sẹ́mi ni. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ìwọ tó bá fẹ́ wọ́n ṣàpè nọ́mbà mi +2348032983298 +2348032983298 gba kásí +2348133155111 +2348133155111. Ẹ bá ti pe nọ́mbà yìí dàrẹ́tì tí ọ̀rọ̀ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Mo ti wà lórílẹ̀‐èdè, ó lè jẹ́ Benin, ó lè jẹ́ Burkina Faso, ó lè jẹ́ Côte d'Ivoire. Ẹ bá ti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp Nàìjíríà, country tí n bá wà ní jìkà ẹ̀mọ́. Ṣùgbọ́n lọ́wọ́ bí mo ṣe ń lọ yìí, Benin ni mo fẹ́ lọ. Ó ṣeé ṣe o kí n dé Togo o, torí pé mo láníyàn àti dé Togo tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo ṣe ń lọ yìí, iṣẹ́ Benin ó pọ̀ díẹ̀ ńlẹ̀, mo sì fẹ́ ká lọ clear rẹ̀. Mo ṣe rí nù ni. Nọ́mbà wo ni nọ́mbà Benin? Ẹ lè fi pè mí +22954651928 +22954651928 +22954651929. Níbo lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Benin? Kò tí ì dé Gàkàn ní Cotonou, níbi Túndé Motors, ibi títí ń ta mọ́tò ní kìí ṣe ibi títí ń ṣèwé ọkọ̀ o. Níbi ẹ̀yìn ọjà Adégàkàn bí wọ́n ń ta àǹtẹ̀kẹ́, ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Títí Dimash táwọn ò tí ń bọ̀ yìí, pẹ̀lú àánú Ọlọ́run, a ti máa fọhùn ní orílẹ̀‐èdè Benin lágbára Ọlọ́run. Ìyẹn dúró bẹ́ẹ̀. Wọ́n tó fẹ́ join WhatsApp group yìí oríṣi méjì ni. Private 10,000 naira ni wọ́n fi ń wọbẹ̀. Wọ́n tó bá wà lórílẹ̀‐èdè Benin 10,000 sefa ni. Wọ́n tó fẹ́ ṣe àwọn ètò tá a ti fílẹ̀ ti pẹ́ bọ́yá ọ̀rá yìí sí a lè bọ́ sí tó bá ti sanwó ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n tó fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ̀ ó sanwó ni. Tàbí wọ́n tó fẹ́ pé àwọn iṣẹ́ kan kò yí ọ, o sì fẹ́ máa gbàgbọ́ yìí, àbí àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ ti pẹ́ o wá fẹ́ ṣe ọ̀sánfààní fún àti ṣe. Mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan àbẹ̀ ṣe. Àbí wọ́n tó jẹ́ pé nǹkan tí a ti ṣe kalẹ̀ bí irú òrùka tí mo ṣàlàyé ń pa èyí, o bá fẹ́ rà á ṣàlàyé ibi tó ti rà fún. Ṣùgbọ́n kó máa pè mí, ó máa fi mẹ́sẹ̀jì sílẹ̀ pé mo lálàá kan, ìwà àtàlà rẹ̀ tó láǹbẹ̀ ló fi sí o. Ṣùgbọ́n ọ̀tọ̀ bá wà ní private, mo jẹ́ ọ lóhùn kí n dán ọ lóhùn, torí owó lọ sanwó bẹ̀, èyí sì ṣòwò kékeré. Tó tún bá yẹ ti parí ọ̀sán mi. Yẹ́yẹ́ wa kò ní yẹ lọ́mú lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Nàìjíríà. Bá ti dé Ìkòròdú garage, wọ mọ́tò báyìíkù bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 ẹgbẹ́ ilé lọ́ọ̀yà. Ìran ọmọ Èkó kan kọlà o, ará Èkó lèmi o, ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ó sì jẹ́ nù. Ìṣẹ́yìn o, ọmọ ẹgbẹ́ dúmọ̀kọ mẹ́lọ́dọ̀ tèmi. Tó
yẹ́yẹ́ wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ẹ má ì tí ì lọ o, mo fẹ́ fún wa ní nǹkan méjì sí ẹ fi ṣàgbéjì ara. Ire o, ire kà.